Olódùmarè ọbọ̀run bàrẹ́ ọba lánàá ọba lénìí ọba títí ayé àìnípẹ̀kun. Àwọn ọmọ ìyá wọn wọ́n ti kó bá Imam lókè Agbe ní àná tí ń ṣe àná Ọjọ́bọ̀. Mẹ́wàá ṣẹlẹ̀ ńbẹ̀. Kí ló tún ṣẹlẹ̀? Kí ló tún wáyé? Àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ nínú ìlú kóra wọn jọ láti ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú ìmáàmù nínú ìlú yìí. Nínú àwọn nǹkan tí wọ́n kà sí ìmáàmù lọ́rùn rèé. Àkọ́kọ́, wọ́n lọ parọ́ mọ́ bàálù àwọn. Irọ́ kí ni ìmáàmù pa mọ́ bàálù? Gbogbo ariwo táwọn ẹgbẹ́ wọn tí wọ́n ń pa lórí afẹ́fẹ́ pé wọ́n ní kí wọ́n mú ewúrẹ́ 9, àgùntàn 9, òbúkọ 9, garawa epo 9 àti ẹgbẹ̀rin wà bí ẹ̀ẹ́dẹ̀gbẹ̀rin owó lẹ́ ń kàákùn ni. Irọ́ àkọ́kọ́, ìmáàmù orí ẹ̀rí mú jáde. Ẹlú pé òjò, agbára ìlúlu ọ̀wà ká òjò mọ́. Ẹlẹ́ẹ̀kejì, ohun tí wọ́n ṣe ìfẹ̀hónúhàn pẹ̀lú ìmáàmù yìí ni pé ó da rúkèrúdò omi ìlú àwọn ó dàrú. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa pọnmi tán tẹ́ ẹ̀ máa domi rú bíi ti Ìmáàmù Kehinde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa tajà tán tẹ́ ẹ̀ máa tújà bíi ti Ìmáàmù Kehinde. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ máa jẹun tán tẹ́ ẹ̀ wà fọ́ àwo bíi ti Ìmáàmù Kehinde ètí máa gbẹ̀yìn ọ̀rọ̀ nu. Èyí tó tún pẹ̀lú ẹ̀ kò jólóró ó sọ̀rọ̀, kò jẹ́ kí wọ́n sọ̀rọ̀ olú wọn. Wọ́n sì fi ẹ̀hónú hàn ní ọjọ́ àná tí sọjọ́ Ọjọ́bọ̀ nílùú Òkè Àgbè. Tipẹ́tipẹ́ kí n sáré mú ọ̀rọ̀ àfáà yìí. Sheikh Akéwúgba Gold ó ti ń pariwo tipẹ́, ó ní ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀. Ẹ fi oníṣẹ̀ṣe sílẹ̀, ẹ fi Christian sílẹ̀, ẹ jẹ́ káwa mùsùlùmí, ẹ jẹ́ káwa náà ṣe tiwa. Ó ní tí ń bẹ lọ́dọ̀ àwọn tí ìran tán. Ìṣẹ̀lẹ̀ ọmọ tí ìṣẹ̀lẹ̀ ní ariwo ọmọ ìyàwó láàmú pa. Kẹ́yìn ọmọ ìyá rẹ̀ kẹ́ dìde, kẹ́ lọ yanjú ẹ̀. Torí pé bá a bá ń dá sáwọn ìrìn àjò míì tí ọkàn wa táàmù ṣe bóyá lẹ́tọ̀ọ́ tàbá mòfin lórí ẹ̀. Ní gbogbo ayé lẹ ti ń sọ pé nínú ìlú Ìlọrin o nǹkan báyìí ò gbọ́dọ̀ ṣẹlẹ̀. Tó bá jẹ́ pé bá ní gbogbo ìlú náà bá wá ń ṣe, ìjẹ́ rúkèrúdò ní máa ṣẹlẹ̀ ní gbogbo ìlú. Ṣùgbọ́n àwa náà mọ̀ pa ń tanra wa ni. So ọ̀tọ̀ ni tí ń dófin ìlú, ọ̀tọ̀ ni tí ń dófin ìjọba. Kódà ọ̀tọ̀ ló fi inú ilé tọ́jọ́fin ìdílé. Nínú yàrá tèmi ti ẹ gangan ọ̀tọ̀ tó lòfin ibẹ̀. Kì í ṣe gbogbo yàrá láì wọ bàtà wọ̀, onílé ní ó sì lé ẹ̀bẹ̀. Nínú Òkè Àgbè, ọkàn ìmáàmù yẹn ò balẹ̀, ó ti tọ́rọ́ rorù. Béèyàn bá ń lé ewúrẹ́, tewúrẹ́ bá sá, tó bá yá tewúrẹ́ ọ̀bá ríbi tí yóò padà sá lọ mọ́, yóò kọjú sẹ́ni tí ń lé. Fídíò tí mo ṣe, ìkánnú ọmọ wọn tó gé fídíò yẹn tó wá sọ pé evangelist bí a bá ń pariwo pé ọmọ ìyáwó ó ní bí ọba yíyọ ìtumọ̀ rẹ̀ rèé. Òun kọ́ ni mò ń dá lóhùn torí kò tó ẹni tí mo lè dá lóhùn. Ọ̀rọ̀ tó bá sọ mo fi ń kọ́rọ̀ sọ ni. Eégún ju eégún lọ. Ó ti ẹ̀tún sọ ní mo yọkùn, ṣé mi ń bẹnu ẹni tó yọkùn sá? Ará mi nínú rúmọlẹ̀, kéwú eléyìí tó kéwú tó ní yáhàyò àlẹ́dínà àmánù pé níbi tí Al-Qur'an sọ pé mo ké sí gbogbo ẹ̀yin onígbàgbọ́ òdodo, kéwú gangan kọ̀ mọ́ kò tó sọ níbi tí Al-Qur'an ti sọ pé ẹ̀yin ọmọ ìyá wa. Kìí ṣe kéwú tó kéwú o, kìí ṣe ní ìtumọ̀ ọ̀rọ̀ tó ń sọ o. Èmi ò kéwú, ṣùgbọ́n èyí tó kéwú kìí ṣe ń lotú. Bèbí ti ṣẹ́jú, gàdá ti já, ẹlẹ́kọ̀ọ́ àná ti kú lójú òde. Ilé ayé ti kọjá ká máa fi nǹkan bóbó ara wa. Ìkànnù wọn náà sọ̀rọ̀, ó lè retẹ́ ẹgbẹ́ tí ò lójú.
ẹfun lẹ́sẹ̀ kò lè rìn, ẹfun lápá kò lè gbápá, ẹfun lẹ́yìn kò lè fi jẹun, ẹfun lójú kò lè fi rína, gbogbo ẹ̀ lọ́kà bẹ́ẹ̀. Mo challenge rẹ, dárúkọ òrìṣà kan tó jẹ́ ère táyé ń bọ, kò sí. Tí bá ń bẹ dá mi lóhùn rẹ̀, ẹ challenge mi náà pé Adéfá wá ṣàlàyé yìí. Kò sí òrìṣà kankan tó jẹ́ ère tàbí wọ́n gbé ère kalẹ̀, kò sí. Ẹ lè challenge mi pé kí n wá sọ yìí o, torí tí mo sọ mọ̀ pé yóò da làákàyè ọ̀pọ̀lọpọ̀ rú pé kí ni evangelist ń sọ yìí. Àní kò sí òrìṣà téèyàn gbé kalẹ̀ tí wọ́n gbé ojú fún, tí wọ́n gbẹ́sẹ̀ fún, tí wọ́n gbé apá fún, tí wọ́n gbé orí fún, tí wọ́n gbé eyín fún, tí wọ́n gbé etí fún, tí wọ́n gbé gbogbo ẹ̀ fún, tí wọ́n fi máa ń ṣàpẹẹrẹ pé wọ́n lápá kò lè gbápá, wọ́n lẹ́sẹ̀ kò lè rìn. Mo ní kò sí òrìṣà kankan tí ń bẹ bẹ́ẹ̀, tí wọ́n máa bọ bẹ́ẹ̀, tí bá ń bẹ jẹ́ ká mọ̀ lẹ́yìn òrìṣà ẹyọ kan. Kí lòrìṣà ọ̀hún? Níbi tí wọ́n bá ti gbé ère ìbejì kalẹ̀, kì í ṣe gbogbo ìbejì ní máa ń lére. Ìbejì tí kan bá kú ni wọ́n wàá ṣe òòyà ìkejì fún. Òòyà kejì tí wọ́n bá ṣe yẹn, torí pé nígbà àjímìjí kò sí tí ń jẹ́ ìyàwòrán tá à ń pè ní fọ́tò, kò sí. Wọ́n wàá gbé ère rẹ̀ ní fọ́tò ni, kìí ṣe ní bíbọ rẹ̀. Tí wọ́n á gbé sílẹ̀ ní fọ́tò yẹn, ìyẹn wá ní ó dípò pé Táyé ti lọ Kẹ́hìndé ò sí, tàbí Kẹ́hìndé ti lọ Táyé ìlélẹ́yìí. Ó ní bí wọ́n ti sọ̀rọ̀ ìrìn àjò yẹn bí ìgbà tó jẹ́ pé a fẹ́ ṣiṣẹ́ ìfẹ́ àsopọ̀, tí wọ́n ní ẹ mú ère akọ, ẹ mú ère abo, ẹ dádéra wọn, ẹ fi ṣètò ìrìn àjò báyìí kí wọ́n lè bá ṣe jọ nífẹ̀ẹ́ ara wọn. Ìrìn àjò yìí ni wọ́n ṣe pẹ̀lú ẹ̀yà ère tí wọ́n bá gbẹ́ sílẹ̀, eléyìí tí ò ní jẹ́ kí tọ̀run ó lè mú Táyé, tàbí tí ò ní jẹ́ kí Táyé ọmọ ṣàìsàn. Tó bá yẹ lẹ́yìn èyàn, kò sí òrìṣà kankan tó jẹ́ ère Táyé ń bọ. Ìsọkúsọ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa sọ, ibi tẹ́ ẹ̀ ti máa rí ní èyé mi. Ṣé Ṣàngó ni wọ́n gbẹ́ tó lójú tó létí tí ò lè rìn ni? Àbọ́ya, àbórò, kí lòrìṣà ọ̀hún? Ibi tí mọ́ ènìyàn bá dé ni kéèyàn sọ̀rọ̀ dé. Àfáà kan sọ lẹ́nujọ́ mẹ́ta yìí, ó fi eégún sí yẹ̀yẹ́ fáá. Ó ní ọlọ́pàá tó méégún tó jù sínú túbú, ọlọ́padà lọ sóde ọ̀run ni. Ó ṣe yẹ̀yẹ́ hun, àti òní sọ mí mọ́, ó sì kú. Àfi kú yọra wa, àfi ń kọ́ra wa lẹ́kọ̀ọ́ ni. Torí ẹyẹ tó kú kọ́ la fi ń sọ̀rọ̀, nítorí ètí tí wọ́n ó tún pa. Ọwọ́ akú, inú mọ́rúwá ló kú sí o. Wọ́n wá dáwó fún bóyá 12 million àbí 13 million naira. Wọ́n lọ́mọ mẹ́ta ló bí tọ́jú obìnrin. Wọ́n dáwó fáwọn ọmọ òkú ọ̀run. Ó sọ̀rọ̀ yẹn, ó bú eégún, kò bú mi ìmọ̀ tó fi ekú. Ṣé eégún ló pa àbọ̀ para ẹ̀? Ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. Pápá ńlá ní so bí agogo pòpòǹdó máa so bí àdá àṣà ni. Ẹ̀mí ó so bí ẹ̀mí, ẹ̀dọ̀rọ̀ so bí àwọn ẹ̀dọ̀rọ̀. Ìran tí ń jẹ́ran kóòtù òjire akínniwá, ṣùgbọ́n Táyé máa ń fi rí wa pé àkì tètè jà, tàbí àkì tètè bínú, tàbí àkì tètè sọ ni pé ajé abiyamọ. Béèyàn bá sì já abiyamọ, abiyamọ èé tètè bínú, ṣùgbọ́n bínú abiyamọ ò dáa. Nílùú Òkè Àgbè, ohun tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ lámú wá sétí gbọ́ yíhun. Ìmáàmù ìlú Òkè Àgbè, ọwọ́ adẹni táwọn ìjọ̀mọ́ ń sọ pé kó túbá. Kí nǹkan ìfẹ́ sọ yìí, ẹ lè bí ìmáàmù náà léèrè pé ń gbọ́ kí ló ṣẹlẹ̀. Ó náà máa sáré kábàáhùn pé wọ́n forí jìn. Ṣé gbà wá láàárọ̀ tarúgbó ń kọgbá nínú ìlú tó jẹ́ pé tí wọ́n bá fẹ́ pín ẹran ọdún, ìwọ ni wọ́n máa kó fún, tó máa pín lé àwọn ọmọ ìlú lọ́wọ́. Ọ̀wá tó ń sọ fáwọn ọmọ ìlú pé wọ́n gọ̀. Bọ́ọ̀ bá sọ fáwọn ọmọ ìlú pé wọ́n gọ̀, ó ní sè tí ń ṣe hùn. Bí bá àti ọ̀bá ṣe kí ni bá a là ó là á. Ìbá jẹ́ pé wọ́n èé ṣe égún yẹn, wọ́n èé sọ̀rọ̀ yẹn, wọ́n èé ṣèrìn àjò yẹn, báwo nílùú yìí ó ti bẹ tí wọ́n fi mọ ráǹfààní òrìṣà yẹn jẹ. Ọwá sọ ààrẹ dídín torí de ẹran kan ní máa jẹ tí èfi jẹ míì mọ́. Ó gbógun tìlú.
Ọlọ́run ló ní kó kí Agbe ọmọ gọ̀. Gbogbo àwọn tí wọ́n jọmọ ìyá wọn tí ń pariwo káyé ọmọ ìyàwó ẹ dìde sọ̀rọ̀ yìí wọ́n gbọ́dọ̀ rí justice. Ṣé tí wọ́n rí justice ọ̀hún? Ìjẹ́ justice ti fira rẹ̀ hàn lórí irọ́ ni lẹ́ ń pe justice yẹn sí. Ẹni tó bá dájọ́ láyé kọ́ ni ó dájọ́ lóde ọ̀run. Bó ti wulẹ̀ kéèyàn lè ṣèkà tó láyé kò tó àwọn tí ń ṣèkà lóde tọ̀run. Bó ti wulẹ̀ kó lè ṣe dáadáa tó láyé kò tó àwọn tí wọ́n ṣe dáadáa lóde tọ̀run. Torí pé ẹni tó jẹ́ ìkà lóde tọ̀run ni ó fìyà jẹ ìkà àtayé títí ilé ayé ò ní lè gbọ́wọ́. Òdòrò ayé ò tó tọ̀run, ìkà tí ń bẹ nínú ẹṣin ò tó tènìyàn. Nígbà téèyàn bá jókòó sórí ẹṣin tẹ́sí ń gbé ọ lọ lórí kìtìpà tẹ́sí wá gbé ọ ṣubú, ṣẹ́ṣin lọ́jẹ̀bi ni àbí ẹni ó jókòó sórí ẹ̀. Iṣẹ́ àmúrelé lèyìn wọ́n náà lọ rèé ṣèwádìí èèyàn. Ẹ má bàlújẹ́ fónílùú. Ọ̀gọ̀rọ̀ àwọn ènìyàn ni ń sọ wọ́n ní ẹ kí sásá bàgbó fún ìlú yẹn. Ìlú tó gbonílé tó gbàlejò ìlú Òkè Agbe. Ní ti ń ṣẹlẹ̀ nínú ìlú Òkè Agbe ńlá ń sọ̀hún. Ọmọ ìyàwó ẹjẹ́ dìde síra wa. Ohun tí mo sọ ń bẹ̀ yé mi torí pé tí ń jọmọ ìyá láyé mẹ́ta ni kọ́rọ̀ mi ọmọ bá ṣe pọ̀. Mẹ́ta lọmọ ìyá. Àkọ́kọ́ ni pé ọmọ ìyá ìbí léyìí tọ́jẹ́ tiwa yìí. Ọmọ kóòtù òjire. Ọmọ ìyá ìbí. Bíbí ti bàbá, bíbí ti ìyá, bíbí ti inú ìdílé ọmọ ìyánu. Bíbí ti inú ìlú ọmọ ìyánu. Bíbí ti ìran ọmọ ìyánu. Fẹ̀sìn lẹ̀. Bíbí ẹlẹ́ẹ̀kejì tó náà tó jọmọ ìyá ńlọmọ ìyá Haúsá. Àwọn ọmọ ìyá yẹn wọ́n yìí fojú kanra wọn. Ètò ṣe déédéé ti Ìsìláàmù. Bí kì í bá ṣe bẹ́ẹ̀ ẹ rí ń tó ṣẹlẹ̀ nílùú Israel ní ṣé Israel ló ti ṣẹlẹ̀ ní àbí Iran, níbi tí àwọn aláwọ̀ funfun sá pamọ́ sí nítorí ogun. Wọn ò wá gba dúdú láàyè kí wọ́n sá pamọ́ pẹ̀lú wọn. Once you are black wọn fún wọn lórí ọ̀fẹ́ láti sá pamọ́ níbi tí wọ́n mọ̀ pé nǹkan ogun olóró ò ní dé. Ẹ sì ń pera yín lọ́mọ ìyá. Ọmọ ìyá Haúsá lèyìn o. Nínú Islam tí ń jọmọ ìyá Haúsá ni. Téèyàn bá wá jọmọ ìyá ni ó wá bí ọmọ ìyá ẹlẹ́ẹ̀kẹta. Mélòó nínú ẹlẹ́sìn Mùsùlùmí ọmọlẹ́yìn Ànábì tí ń ṣe Islam ni wọ́n fẹ́ ọmọ ìran láti Saudi wálé? Àmọ́ fẹ́ràn yẹn gangan. Kálọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ bá ń bẹ ni Mẹ́kà kan tálómi ìbá ló bẹ kan ní ọmọ fẹ́ bọ̀ látọ̀hún. Ṣùgbọ́n ẹ rí wọn. Wọ́n èkó bí wọ́n lẹ̀ fún yín. Ọmọ ìyá Haúsá jọ ní gbogbo yín. Ó níbi tẹ́ ẹ jó mọ́, ó níbi tẹ́ ẹ ṣe mọ́, ó níbi tẹ́ ẹ ṣeré mọ́, ó níbi tẹ́ ẹ sùn mọ́, ó níbi tẹ́ ẹ wẹ̀ mọ́, ó níbi tẹ́ ẹ jọ ṣe mọ́. Èyí tó jà jù tá a fi gbọ́n, tá a fi lo làákàyè, tá a fi lo ọpọlọ wa ẹni pé bí ẹ ṣe ń gbówó fún wa pé ká máa gbógun tira wa hùn irú ètò àfa ìfẹ́ ṣe tó yí lọ yìí. Kí lọ́mọ ìyá ẹ̀ kẹta? Ńlọmọ ìyá ẹ̀ pa àtòrò Ògúndádì Ìgbé lọ́sọ bẹ́ẹ̀. Ẹ̀pa ògbóró bí ò ṣe bá fún Imam Kehinde. Ẹ̀pa ògbóró mọ́ àwọn tí ń pariwo justice ní ìsìn àti justice àtẹni tí wọ́n justice ẹ̀ fún kò lójú oorun. Ẹ wá àṣerungbọ̀n ṣẹ́ṣẹ́rẹ́ bíi tòbúkọ ẹ̀ ń sọ gbogbo ohun tí ò ṣẹlẹ̀ fáyé. Torí pé tá a bá mẹ́nu lélé ká mẹ́nu lélé ká jẹ́ ká yọ mọ̀ gbogbo bí tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ ká mọ̀ mẹ́nu lélé. Ẹ̀kọ́ ta tún kọ́nù ìrìn àjò yìí tún pọ̀. Bí ìrìn àjò bá ti ṣẹlẹ̀ gbogbo ẹni tí ó bá sọ̀rọ̀ ẹ kọ́kọ́ máa wádìí òdodo ìrìn àjò ń dájú. Kí wọ́n fẹ́ sọdún eégún nínú ìlú kan kẹ́yìn àfáà kẹ́ máa kóra yín jọ. Kẹ́ máa sọ pé àkókò ńlẹ̀ ní iṣẹ́ tẹ́ fẹ́ lọ rí jẹ́nu ìlú. Ayé ti gbọ́njá gbogbo ìrìn àjò eléyìí o. Ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ fún gbogbo àwa tá a dé léégún. Eléégún ẹlẹ́gìrì èrò tí lógún. Ìwọ tó bá ti mọ̀ pé ò léèyàn lẹ́yìn eégún rẹ̀ mọ́ wulẹ̀ mẹ́gún jáde mọ́ dojú tì ṣẹ̀ṣẹ̀ mọ́. Omi tó bá mọ níwọ̀n ńlá rẹ̀ lásì.
mo rí fọ́nrán àwòrán eégún nílùú Ìbàdàn alápánsánpá èrò tí ń bẹ lẹ́yìn rẹ̀ lé ní 1000 béèyàn bá ní tojú òsì olúwa rẹ̀ yóò fọwọ́ ara rẹ̀ yóò fi tàgìrì ni omi tó bá mọ níwọ̀n làárẹ̀ lásì bàbá sì ń tẹ̀lé eégún ẹ̀mẹ́jì àfigbó kun kìí sàwọn ọmọ ọ̀ránzà àwọn tí ò níran ni wọ́n máa tẹ̀lé eégún ni wọ́n máa dùn rárá o eégún náà lẹ́sìn lẹ́ ìwọ́sọ tó dá ẹ wá wàǹkárá lérí léèsì lókè ó dojú ọjà lókè ẹnìkíni eégún alákìísà tí bá ń jó lóru kọ́ máa rántí pé lè fẹ́ mọ́ ẹjá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ òrìṣà yigiyigi ò sí ẹni yigiyigi ní ń bẹ èyí tó dé bá ti máàmù Kehinde nù ṣé ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn mọ́ ṣé ẹ gbọ́ kí wọ́n tún sọ̀rọ̀ kí wọ́n tó ìtàbí ọmọ ìyá wọn kó tún sọ bí ọ̀rọ̀ dé ọmọ ìyá wọn sọ bí ọ̀rọ̀ dé fáyé justice or no justice gbogbo àwọn tó wọn bá ṣẹ́gi ọ̀là fún tí wọ́n lérò pé dáadáa lẹ́ ń ṣe tí wọ́n fi ń gbówó kalẹ̀ fún yín wọ́n padà máa dẹ́kùnjọ kan torí pé wọ́n mọ̀ pé ọ̀nà parun láti jẹ́ ká para wa run lẹ́ ń bẹ̀ àwọn sí pé káwọn máa fowó lẹ̀ irú àfẹ́yè tó sọ̀rọ̀ tó para rẹ̀ tó kú táyé ń dáwó fún 30 million naira ìkan wá jáde ó ní bá àfà bá ń bẹ oníkọ́ ọmọ fàáfàá lówó ọmọ tọ́jú àfà ṣé tí wọ́n bá ń tọ́jú àfà tí wọ́n bá ń fàáfàá lówó. sọ yẹ káàfọ́ ọmọ fẹ́ràn àìsàn sọkúsọ ni èyí tí mo wá fẹ́ sọ ẹni pé gbogbo ọgbọ́n ọ̀nà àti jẹ ọ̀nà àti mu eléyìí tẹ̀ ń dá yìí tó jẹ́ pé kò wá fẹ́ ṣiṣẹ́ mọ́ yìí ẹ rí i pé ńgbà tó bá padà yá fúnra wọn ni wọ́n máa dá ọgbọ́n pé wọ́n so mọ́sálásí fúnra wọn ni wọ́n máa dá ọgbọ́n pé wọ́n ń ba mọ́sálásí jẹ́ tí wọ́n wà máa tún sọ pé oníṣẹ̀ṣe ni torí pé wọ́n rí pé gbogbo òkò tó rọ́ táwọn ń ta pẹ̀lú tí ń jẹ́ṣẹ̀ṣe pátá kò sí kankan tó gbò mẹ́ á tù á bà fún wa o ní agbára lọ́wọ́ Olódùmarè ire.